Ẹ kú ojúmọ́ o ẹ̀yin ènìyàn wa. Àsìkò bójọjọ́ ti rí káàkiri tìbútòrò orílẹ̀ Yorùbá. A kó atótónu ọ̀rọ̀ ìlú. Ọlọ́run ọba tó nìkápá ọlá. Alágbára lórí ohun gbogbo. Ọba tó lè ṣe ohun gbogbo. Ọba àjípọ̀jọ́ kúdà. Ọlọ́run Elédùà, a dúpẹ́ lọ́wọ́ rẹ. A dúpẹ́ gidigidi. A dúpẹ́ pé òkun. Ìbà Elédùmarè ọba àjíkẹ́ ọba afẹ́nifẹ́re ọba àjùwàpè. Agbenimọ́dẹ̀yìn afúnimọ́ṣèrègún. Ọba alógúnlọ́lá ní ìlẹ́yẹ ọ̀gbàgbà tí gbára àdúgbò. Abọ̀ ọgbọ̀gbọ̀ tí fi yọmọ ẹ̀nú ọ̀fìn. Elédùmarè ìbà rẹ o. Ìbà dáńpọ́npọ́n bàbá kókó. Èrò akatapa bàbá lósùn. Aṣọ mẹ́rìndínlógún báyìí láṣọ sàpọ̀nà. Ọ̀kan ní yémeyéme ń gbẹ́kẹ́. Ọgọgọ rúmọrúmọ. Ọ̀kan tó lápanimọ́ àágún olókìkí òru. Ìbà lọ́wọ́ yín àti ìdímùjẹ èèyàn. Ẹ̀yin la jẹun òru. Ajẹ̀dù èèyàn mọ́bì. Àtòrò òru jẹ fún ọ̀gá lanta. Ẹ̀yin la jẹun òru. Ìbà yín o. Arógbá aṣọ mọ́balẹ̀. Afẹ́jú àgbàgbà tí so kùtùkùtù mọ́wọ́. Ìbà yín. Láàlú ògiri òkò ó dọwọ́ rẹ lónìí. Èṣù láàlú abamba òfẹ́ bàtàkù jó bàmbàm. Ẹlẹ́kùn sunkún láàrú yẹn ṣẹ̀jẹ̀ onímísùnmí láàrú yẹn sùn ẹ̀bọ̀n àti jẹlá tọpa láàlú. Má ṣe ilẹ̀ Yorùbá má ṣe mí tí mo já tọ́kọ́ ètò yìí. Má jaburú má jẹ́ ó wọlé tọ̀ mí wá má jẹ́ ó wọ ilẹ̀ Yorùbá wá Elédùmarè ó dọwọ́ rẹ. Má wàá jẹ́ ó wọ ọ̀dẹ̀dẹ̀ ẹnìkọ̀ọ̀kan nínú àwọn olólùfẹ́ mi lórí ìkànnì yìí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn pẹ̀lú àtìlẹ́yìn. Ilẹ̀ ọ̀gẹ́rẹ́ ó dọwọ́ rẹ. Ilẹ̀ mọ́jà ṣe ọ̀tẹ̀ mọ́jà tójú ilẹ̀ mọ́lẹ̀. Mọ́jà kẹ́gun ayógun alẹ́sẹ̀ mọ́jà jì sọ́fìn àwọn àgbàlagbà. Aṣọ ọ̀ka ènìyàn mọ́jà bá wọn tẹ̀. Ẹni táwọn aṣẹ̀tá bẹ̀ tí ò nígbà Elédùmarè ó dọwọ́ rẹ lónìí. Mọ́jà bárò ẹni bẹ́ẹ̀ mọ́jà bá wọn tò. Nǹkan yan lánàá. Nǹkan yan. Àwọn bàbá Bọ́lá Ahmed Tinubu wọ́n ti lọ sí ilẹ̀ Plateau. Wọ́n lọ bá àwọn aráàlú yẹn kẹ́dùn. Wọ́n bá wọn kẹ́dùn. Ibẹ̀ kọ́ là ń lọ. A kàn fẹ́ kẹ́yìn èèyàn mọ̀ pé bàbá ti lọ bẹ̀ lọ bá wọn kẹ́dùn. Ìyẹn jẹ́ ní. Ìkejì kíní kan wá wà ńbẹ̀ tó súyọ tí mo rí tó jọ mí lójú pẹ̀lú àṣà. Tá a bá sọ̀rọ̀ àṣà, ṣe ráwọn tí wọ́n kó ẹ̀sìn wá fún wa, gbogbo aburú tẹ́lẹ̀ tó ṣe wá lè ní àwọn náà dálẹ̀ o. Àwọn náà dá aburú yìí lẹ̀. Tó bá jẹ́ pé àṣà tá a bá àṣà ìbílẹ̀ wa, òun là ń lò dòní. Ṣé mọ̀ pé possibility wà káwọn Fúlàní yóò mọ̀ lágbára lórí gbogbo nǹkan tó ń ṣe yìí. Ṣùgbọ́n wọ́n ti fi ẹ̀sìn kọ́ ọ̀pọ̀lọpọ̀. Jẹ́ pé ẹlòmíì ò ní ìròrí míì mọ́. Ìròrí ọ̀run ní ń rò tó bá ti jí láàárọ̀ báyìí. Yóò mọ̀ sáré ronú bọ́run ó ṣe rí. Ọ̀run wo ìwọ tó ti ráyè lò tó ń ronú ọ̀run. Ọ̀rọ̀ ń bọ̀ ń bẹ̀ ńjọ́ kan mi ò tí ì ráyè àti split ibẹ̀ yẹn fáwọn èèyàn. A lot of people ni ó ti bọ́ sínú ogun agbami wàhálà ìdààmú ìpòrúru ọkàn. Tó jẹ́ pé wọn ò mọ ibi odó tá a dọ̀rá sí nínú ìrìn àjò ayé wọn nípasẹ̀ ẹ̀sìn. Ẹni tọ́lọ́run bá set mind ẹ̀ free lórí ẹ̀sìn kó máa fi gbogbo ọjọ́ dúpẹ́ lọ́wọ́ Elédùà tí ò padà lẹ́yìn rẹ̀. Ṣe ráwọn tó sì wà núde rẹ̀ ẹja máa fi ìwúre ràn wọ́n lọ́wọ́ kọ́lọ́ọ̀bá adarí tiwọn náà padà wálé. Torí pé ewu tó wà ń bẹ̀ ni pé téèyàn bá fi sọ di business center tó bá ti ń fẹ́ sí jẹun tí sì fi ń káwọn èèyàn jọ àwọn tó kó jọun bí wọ́n ṣe bọ́m̀bẹ̀ ọwọ́ Elédùmarè ló wà. Torí wọn ò ní jẹ́ kí wọ́n bọ́ àwọn ti wà nóde tiwọn.
ẹ má bínú sí mi ẹ̀yin èèyàn mi ó ṣe mo ní cough díẹ̀ ni. Kí ni mo fẹ́ fàyọ ni pé ìyá ọmọkùnrin tó kú sí ìyá rẹ̀ lọ́wọ́, ọmọkùnrin tí ìyá yẹn gbé dání, ẹ̀rí inú àwòrán tí mo fẹ́ fi hàn yín, tí ìyá rẹ̀ gbé dání tọmọ yẹn wá kú sí lọ́wọ́ lágbára ẹ̀jẹ̀ nínú wàhálà tó ṣẹlẹ̀ ń Plateau. Ìyá yẹn fi àdá tuntun ló fi sin ọmọ yẹn, àdá tuntun ló lò. Ó fẹ́ kí òkú ọmọ yẹn ó gbẹ̀san. Àwọn bàbá wọn ní mọ́ ní bàbá mọ̀yànmọ̀yàn. Wọ́n ní ọmọdé burúkú ó wá bójú ẹ̀yìn, ó rò pé òòjọ́ lolúwéré ó jà. Olúwéré ò ní jà kíákíá, ṣùgbọ́n ọjọ́ tí ó bá bẹ̀rẹ̀ wàhálà, ìpa ìka o. Tó bá jẹ́ pé gbogbo àwọn àṣà àwọn wọ̀nyí là ń lò látẹ̀yìnwá bọ̀, society wa ó ti clean, kódà yóò clean, yóò settle ju tàwọn òyìnbó lọ. Torí tó òyìnbó gbé wá láti fi da ìrìn àjò ayé wa rú ni wọ́n dẹ̀ rí dàrú dọ̀la, àti báíbù àti kùránì. Kò sílẹ̀ tó ṣèso rere ní méjèèjì o, kò sí eléyìí tó ṣèso rere. Ẹ lọ wò ó níjọ́ tá a ti bẹ̀rẹ̀, tá a ti gbẹ̀sìn, ẹ sọ ìgbádùn tí ń bẹ lórí ilẹ̀ aláwọ̀ dúdú. Ọ̀dọ̀ wa ń bí nítorí pé àwa ti láìfù wa tún le ní Nàìjíríà. A fẹ́ràn owó ní gbogbo ọ̀ràn yẹn dúdú. Nàìjíríà ló fẹ́ràn owó jù. Nàìjíríà ló fẹ́ràn owó jù. Tẹ́ bá dé other part of Africa, àánú abiyamọ máa ṣe yín. Níbi tí òótọ́ díẹ̀ ṣì wà lọ́dọ̀ tiwọn. Ibi kò sóòótọ́ mọ́. Kí sì ló fà á? Owó àtẹ̀sìn tó gbélé wa lọ́wọ́. Ìtàwọn òyìnbó expose wa sí ni ò jẹ́ agbádùn. Ìjọba ò lóòótọ́ pẹ̀lú aráàlú, aráàlú náà ò lóòótọ́ pẹ̀lú ìjọba. Nínú gbogbo àwọn tí ń pariwo lórí ìkànnì pé àní gbà fún ìjọba bàbá Bọ́lá Ahmed Tinubu, àti rí púpọ̀ nínú wọn tó ti ń ṣèpàdé pẹ̀lú àwọn olóṣèlú. Tó jẹ́ pé ìgbà tó bá yá ẹ padà rí pé òun ó lọlẹ̀ nígbọ̀n kankan mọ́. Owó ibẹ̀ tí mo ti fẹ́ kẹ́ lọ kíyèsára nu ẹ̀yin ènìyàn wa, ẹ kíyèsára dáadáa. Ìtẹ́ mi ń ṣe kì í ṣe láti ṣe kọlù fún bàbá Bọ́lá Ahmed Tinubu o. Èmi ń ta ìran mi jí ni pé kán má retí oore láti ọwọ́ ìjọba Nàìjíríà. Kí bàbá Bọ́lá Ahmed Tinubu ó lo 100 ọdún Yorùbá ò ní jèrè lára wọn. Ìtẹ́ mi ń sọ tèmi nu. Ìran Yorùbá ò ní jèrè lára rẹ̀. K'Àtíkù ó lo ọdún 3 péré, Yorùbá ò lè jèrè lára Àtíkù. Àṣírí ni. Kóbì ó lo ọdún kan, ẹ lè jèrè. Ẹ mọ̀ pé ọmọ yín ni mo sọ pé yóò lo 100 ọdún tẹ́ ẹ̀ lè jèrè lára ẹ̀. Bẹ́ẹ̀ náà làwọn tẹ̀ ń wò tí wọ́n pariwo tẹ̀ ń wò rò. Torí ẹ̀ lèmi ò ṣe sọ̀rọ̀ nípa ìtẹ̀síwájú orílẹ̀-èdè Nàìjíríà. Torí ẹ̀ mo ṣe ń sọ àwọn tí ń kọ́mẹ̀ntì lábẹ́ kọ́mẹ̀ntì wípé ẹ gbọ́ Yorùbá yé tó. Tẹ́ ẹ bá gbọ́ Yorùbá yé ni ẹ ní máa ṣe kọlu ẹnu tẹ́ ń ṣe lórí ìkànnì mi. Ẹ máa listen sí Yorùbá dáadáa. Tí mo bá ń sọ Yorùbá, ẹ máa listen sí àwọn kan wà wọ́n gbọ́ mi yé gan. Mo fẹ́ kẹ́ gbọ́ ní tí mo ń sọ yé, torí ẹ̀ ní ìṣe máa sọ kó dìpù jù tí mo fi ń fún òyìnbó díẹ̀díẹ̀ tí ń fàlàkùn rẹ̀ lá kó lè bá yé yín. Nàìjíríà lè tà àtúkọ̀ rẹ̀ lọ yìí kò sí ọjọ́ ọ̀la fúnra mi tí mo ń sọnù. Kò sí ọjọ́ ọ̀la fún. Mo ti pa láṣàmọ̀, mo ti sọ lówe. Ẹ wo gbogbo bí ìpínlẹ̀ tí àwọn bandits ti jà nílẹ̀ Kwara. Gbogbo bí orí ìrùn yìí, orílẹ̀ Yorùbá ni o. Àwọn ibi tí wọ́n ti ń jẹ emir, ẹnìkan ti bá wà separate ẹ̀ ní Kwara. Àwọn tí ń jẹ emir náà ó fẹ́ tó ìlú 10 ní jẹ emir ní Kwara tí ò bá jù bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn Ìlọrin, àrí Pátégì, àrí Borno àgbẹ̀ orúkọ wọn, àrí Iléṣà Bàrìbá, gbogbo àwọn ìlú wọ̀nyí emir náà jẹ́ bẹ́ẹ̀.
ẹ wá lọ wo ibi tó ti ń jọba gbogbo bí ilẹ̀ gómìnà ni wọ́n ti ń jọba wá sí ìlú Ọ̀fà ẹ lọ wo ohun tí ń ṣẹlẹ̀ sáwọn ìlú yẹn wọ́n ń tú ó yẹ ká ṣe làákàyè láti bẹ̀ pé kí ni ń ṣẹlẹ̀ gan ìdí tí mo fi ń sọ fún yín nìyẹn pé ìtẹ̀síwájú orílẹ̀-èdè yìí ìparun ni fúnran Yorùbá láfẹ́ fi sí Ọlọ́run sì ní jẹ́ kó wáyé kò ní wá sí ìmúṣẹ lágbára lọ́wọ́ Elédùmarè ìyẹn lọ bẹ́ẹ̀ yẹn kí wá ní mò ń sọ̀rọ̀ nípa àṣàlẹ̀ lórí wípé ìdí táṣà fi ṣe pàtàkì pé tó bá jẹ́ pé ti embrace àṣà wa láti ilẹ̀ tá a tẹ̀lẹ́sìn possibility wa kípa àwọn gbogbo àwọn nǹkan wọ̀nyí kó má ràn wá nítorí pé ẹni tí ó wà sórí ilẹ̀ wa tí ó sì wà wù ẹ̀rù àwọn àṣà wa àti nǹkan tá a gbé pamọ́ yóò máa bà á látijọ́ tẹ́ ẹ bá lọ sóko Oǹdó ẹ máa gbọ́rọ̀ mi yé dáadáa o ní oko Oǹdó ẹni tí ò bá dòǹdó rí kó lọ bẹ̀rẹ̀ tí ò dé ìlú Oǹdó rí ni o Oǹdó state bíi láti kí ló kọ́ tá à ń pe ìlú yìí tá a bá kúrò ní kí ló ń pe àdúgbò yìí ní area tá a bá ń lọ sọ́nà Mẹ́fọ̀ràdé àwọn okòfẹ̀ generally tó bá ti gbé tẹ́ bá ti ń dásẹ̀ wọnú òkè gbó tẹ́ ń wọ gbogbo èmi ní ọ̀nà Mẹ́fọ̀ràdé lọ àwọn oríko yẹn àwọn omi funfun kankan wọ́n nìkan máa ń wà tá máa ń ṣe fáwọn tá a jẹ́ àlejò tá a wá láti area Ọ̀ṣun Central wọ́n á máa ní ẹ̀yin tẹ́ ẹ̀ bá ṣe ọmọ Oǹdó torí Oǹdó ní Ifẹ̀ bá pàlà oko yìí oko fẹ̀dẹ̀ ní àwọn oko tí mo dárúkọ yìí wọ́n nìkan máa wà ní ẹ má tọ̀ sínú gbó oko olóko wọn ò bí ọrẹ kọ́ yòókọ́ ọ̀fẹ́ tọ̀ síbẹ̀ wọ́n ní ayélálá nítorí ayélálá ẹ̀rẹ̀ táwọn yóò gbé ayélálá sínú oko wọn ò tí ì bí pẹ̀rẹ̀pẹ̀ gbá rẹ̀ rí kó o tọ̀ sínú oko yẹn tàbí pé o fẹ́ já ewé wa nàka tó bá fi lè fọwọ́ ke ewé ńbẹ̀ wàhálà bẹ̀rẹ̀ nìyẹn wọ́n lè rùkú ẹnìyẹn lọlé gbogbo àwọn kinní wọ̀nyí làwọn kìrìsìtẹ́nì àti mùsùlùmí ti gbà lọ́wọ́ àwọn bàbá wa ẹlòmíì lọ rú sẹ́dà sódò ẹlòmíì lọ bò mọ́lẹ̀ oko ńlẹ̀ ní làwọn Fúlàní wọn ti rìn tí wọ́n ti ń tapa gbogbo wa tá à ń sọ ìwọ̀n tí bí pọ̀nrípọ̀ngbá Fúlàní rí kó da màálù kọjá nínú oko kòkó ní gbogbo àwọn àdúgbò tí mo sọ yìí nígbà yẹn torí ẹni nígbà tí mò ń gbọ́ pé wọ́n fi Fúlàní fi ẹran jẹko lérí Oǹdó wọ́n ń pa àwọn èèyàn wa sínú igbó mo ń sunkún ni pé gbogbo tí wọ́n ṣe ń gbà yẹn dà àwọn ọmọ wọn ti lọ dànù torí pé wọ́n ti gbẹ̀sìn wọ́n gba kìrìsìtẹ́nì gbogbo bẹ́yẹ kìrìsìtẹ́nìtì ni wọ́n o Islam tó ń rẹ́sẹ̀ múlẹ̀ lóńdó bíi kìrìsìtẹ́nìtì táwọn pásítọ̀ wèrè yìí táwọn ń gun bàálù kiri lẹ́yìn tó ń gbádùn ayé wọn tí wọ́n gba gbogbo tó dá lọ́wọ́ àwọn èèyàn wọn gbá dànù ẹ wá sọ wọ́n sínú òkùnkùn ayé Fúlàní wọn wọlé wá káwọn mọ́ táná bí ìyá rẹ̀ rí látijọ́ kò sí ìran Yorùbá mi tí máa wọ Oǹdó wọn ò tí ì bí ẹ ọ̀rọ̀ tí mò ń sọ yìí àwọn tó mọ̀ lórí ìkànnì wọn kò mọ̀ jẹ́rìí sí wọn ò bí eré lójú ayélujára ẹnìyàn ò bukú ni lẹ́ni òun dàmọ́ ẹgbà ẹ̀sìn ó dẹ̀ da ìrìn àjò ilẹ̀ Yorùbá ó dẹ̀ dàrú ẹ̀sìn tá a mọ̀ túmọ̀ rẹ̀ àwọn tó wá mẹ́sìn wá wọn ò sọ fún yín pé tẹ́ bá ti pààyàn ẹ̀ rọrùn wọn o wọ́n sì wá tó mú mi wálẹ̀ Yorùbá ń sìn pé ìwọ́n tó bá láti fẹ́ sí Islam sáwà ọ̀bẹ tó mú ọ lójú méjì tó mú ọba ti rí káfíìrì méjì bíi mẹ́ta palẹ̀ èdè àlùjànnà ó ti sú ọ̀ fún ọ ìdá tó ń bá kiri ilẹ̀ Yorùbá lónìí nù ẹ dẹ̀rọ pé ọpọlọ àwọn èèyàn tí wọ́n ń bá sọ̀rọ̀ wọ̀nyí ọpọlọ wọn jí pépé tó ẹ dẹ̀ sọ pé irú àwọn mọ̀fútì Ìwó àti ọba Àwó wọn èyí ṣe ẹni tó yẹ kí wọ́n wà lárò kí wọ́n mọ̀ ṣètọ́jú wọn pẹ̀lú irú àwọn àgbàgbọ́ yìí ẹni tí ìrámọ̀lá pọ́n nǹkan jẹ tí wọ́n ń retí ọ̀run irú ẹni bẹ́ẹ̀ ò lè ṣe dáadáa lórí àlàyé gbogbo ẹ̀dá láyé tẹ́ bá ti rí tí pé ìròrí rẹ̀ nípa ọ̀run ni kò ní ṣe dáadáa nínú ayé kódà tó bá rẹ̀ ti ṣe dáadáa yóò mẹ́ni náà lọ́tàá
ìtí ń ṣẹlẹ̀ ìyí tó contradict ara wọn tó mọ̀ ń sọ fún yín nìyẹn o. àwọn Fúlàní tó wá mẹ́sìn wá àwọn ni wọ́n wá ń kó owó wọnú igbó wọn máa fọwọ́ báyìí àṣé owó wo lórí burúkú wọn náà ná. ó yẹ kí ìyẹn lásán jẹ́ ìṣítí fún àwọn tí ń gba àwọn ẹ̀sìn wọn wọ̀nyí nílẹ̀ Yorùbá pé àwọn tó mẹ́sìn wá táwọn bá rówó wọn á válù ẹ̀ wà lọ́ máa ra oríṣiríṣi mọ́tò wọn ń ra lé kiri wọ́n ń gbádùn wọn máa fọ́n owó nínú igbó wọ́n kó obìnrin jọ. ẹ̀yin tẹ̀ ń tẹ̀lẹ́sìn wọn ẹsẹ ṣòkòtò sofésofé ẹsẹ rògbò jàǹtì lágbọ̀n ẹ máa rùn káàkiri àdúgbò ẹ̀yin ó máa lé ọ̀run àwọn tó ní kẹ́ ẹ lé ọ̀run wá ń lé ayé torí ẹni tí ò bá lé ayé ò ní máa wówó gbogbo bí kíní yìí ó nídìí ká kíyèsára ṣùgbọ́n lórí kíní tí ìyá yẹn wá ṣe ibẹ̀ gẹ́gẹ́ ni mo wà ritual àtẹni tí ìyá yẹn ṣe yẹn tó gbé àdá tuntun lé ọmọ rẹ̀ lára wọn ewu kan wà ń bẹ o ewu tó wà ń bẹ tó wá pé nílẹ̀ Yorùbá ni kì í ṣe bí wọ́n ṣe máa ń tò lóyún à ń ṣe tó ara tí Kìrìsìtẹ́nì dálẹ̀ tá à ń sọnù irú àwọn yẹn sì wọn gbọ́ àgbọ́yé kínní yẹn dáadáa àdá tí wọ́n ti fi roko rí ni kì í ṣe tuntun ni wọ́n máa ń lò láti fi bẹ òkú lọ́wẹ̀ àṣà ni o tẹ́ bá rí pé òkú kan tí yẹ pé ó lọ́wọ́ èèyàn nínú òun náà máa dárú nǹkan báyẹn wò àṣà ni ṣùgbọ́n ní bí wọ́n ṣe máa ń ṣe àwọn tó ṣẹgbẹ́ awo ni wọ́n mọ bí wọ́n ṣe ṣètò yẹn nítorí ewu kan wà ń bẹ̀ tẹ́ ẹ̀ bá ṣètò yẹn dáadáa bó ṣe yẹ kẹ́ ẹ ṣe kó kú yẹn mọ́tò wá lọ máa jà nínú ọ̀ràn yín ibi tí wàhálà wà nù torí ẹ̀ ní Yorùbá ṣe máa ń sọ̀rọ̀ àṣì láti ró òkú kì í ṣe pé àwọn èèyàn fẹ́ ró òkú náà nílẹ̀ Yorùbá pé òkú Abíọ́lá wọ́n fẹ́ ró òkú Bọ́lá Ìgè mo rántí bàbá Wọlé Ṣóyínká tẹ̀ mọ́ wọn létí pé kí wọ́n ró Bọ́lá Ìgè bọ́ wọn ò gbà àwọn ẹlẹ́sìn ò gbà tó bá pẹ́ wọ́n ró Bọ́lá Ìgè ní gbogbo àwọn táwọn arílẹ̀ nínú àwọn olóṣèlú tẹ̀ ń wọlé ní táwọn sàgbádá yẹriyẹri kiri ẹ̀ ní rí kankan mọ́ nínú wọn àṣírí lẹgbẹ́ lẹ́nu mi lè níyì ẹ̀ ní rí kankan mọ́ bóyá àbá ti bọ́ nù wàhálà yìí ṣùgbọ́n wọn ò ní wọ́n ró òkú Bọ́lá Ìgè òkú Abíọ́lá wọn ò jẹ́ wọ́n ró wọn ni Muslim ni ẹwẹ̀ wọn ká arabi tí wọ́n ti bá yé ìran Yorùbá jẹ́rìí àwọn tó ṣe kópa Abíọ́lá náà ń bẹ láàrin wa lẹ́ni o tẹ gbowó òkú Abíọ́lá wọ́n rìn kiri láàrin wa lónìí tàdúró yìí tí wọ́n yan fadafada tán wà nínú ìjọba tòní tán gbádùn àwọn tí wọ́n gbowó ẹ̀mí Abíọ́lá ń bẹ́ńbẹ́ àwọn tó gba tí Bọ́lá Ìgè rìn kiri lórí ilẹ̀ Yorùbá lónìí wọ́n ń tẹ̀lé wa ibi tẹ́ ti sọ àṣà nùnú òun ni ò jáyé Yorùbá ogun gbogbo ń tá fi ṣayé tètò ilẹ̀ Yorùbá tí ó fi gún régé gbogbo ẹ̀ làwọn bàbá yẹn ṣe wàhálà lé lórí wọ́n dẹ̀ kó jọ kalẹ̀ bàtà àwọn wèrè dáàrin wa wọ́n dẹ̀ dáàrin wa rú wọ́n já gbàgbé tí ń jẹ́ pìlẹ̀ wa àwọn gbé Kùránì àti Báíbù tí ò ní kankan tí ó ṣe nínú ìgbésí ayé wa tí ẹ bá mú gọ́fúnà nílẹ̀ Yorùbá lé ní wàá gbé Báíbù lé lọ́wọ́ àbí Kùránì yóò wá fi ṣàdúrà igi tí ń bá kówó yín jẹ tí ń tọ́jú yín bí ó ṣe rí fóun rèé ṣáyé wọn wá ń bàjẹ́ ṣé Dàpọ̀ Abíọ́dún òfin Báíbù ṣe ìbúra ṣó ti wá ṣe nǹkan gidi táráàlú fẹ́ ṣé bàbá Bọ́lá Tinubu òfin Kùránì búra ṣé táráàlú fẹ́ ni wọ́n ń ṣe àbífẹ́ inú tiwọn. ó ní àwọn nǹkan tí mo tẹ̀ láti sọ fún yín wípé àṣà sọnù ló bà ìrìnàjò ilẹ̀ Yorùbá jẹ́ àṣà ló sọnù màá fi ibi tí wọ́n ti sí ọmọ yẹn màá fi hàn yín ipa tí bó ṣe fàdálé lórí kẹ́yìn náà wò ó ṣùgbọ́n jẹ́ pé ilẹ̀ Yorùbá ni àdá tí wọ́n ti fi roko rí ni wọ́n máa ń lò òun gangan níṣẹ́ ẹ wò ẹ máa bá mi ká lọ. ó dà pé ibi tọ́rọ̀ Nàìjíríà dé dúró ní ìsìn ó ń kálukú ó padà sọ̀rọ̀ òdílé wọn ní o ẹ̀sìn òpé á mọ̀ sọ̀rọ̀ òdílé wa o fídíò tẹ̀ ń wò yìí kan náà àwọn tí àwọn agbébọn pa níjọ́ Palm Sunday tí oníkálukú ń ṣàjọyọ̀ fọdún ni nígbà tí wọ́n fẹ́ sí ní ìyá rẹ̀ wá pé àwọn tí wọ́n máa ṣe ń lé àwọn kò sí wàhálà èmi ò pé ẹ mọ̀ sí o ṣùgbọ́n wọ́n ràn ró òkú yìí nílẹ̀ Yorùbá wọ́n máa pè ní kéèyàn oró òkú
ó mú àdá wọ́n ti lọ́ọ́ parí sására àdáhùn ó sì bá ọmọ rẹ̀ sọ̀rọ̀ pé àwọn tó pa ọ́ má jẹun ó sùn kó o gbẹ̀mí gbogbo wọn náà lẹ́yọ̀kọ̀ kó gbọ́ àwọn tó bá lọ́wọ́ nù kú rẹ̀ ó sì má dáhùn ńgbà ọ̀sọ́ ní tí ó sọ tán ó sì fi síbi ọwọ́ rẹ̀ ó ní kí wọ́n lọ́ọ́ sin lóòótọ́ ẹ má jẹun tàn yín kíní ọjà o kèé ṣeré o ó ti ṣẹlẹ̀ lójú mi rí ngbà wà kékeré ni o àwọn tí ń bá wo fídíò yìí náà tí wọ́n bá jọ ọmọ Yorùbá gidi wọ́n mọ̀ jẹ́rìí sí ní táwọn sọ yìí ní kọ́mẹ́ǹtì ó ṣẹlẹ̀ o kìí ṣeré o ọ̀rọ̀ àpè tó ní kálukú wọ́n padà sí rèé tá a fi gbára wa lọ́wọ́ ogun tí ń jà wá lórílẹ̀‐èdè yìí ẹ jáwọ́ ẹ kú kalẹ̀. Na gode baby. Baby yau ne birthday din. Na gode. Baby ba ka so ka gani a hawaye. Kuma ba zan maka kuka ba baby. Baby na roke ka. Tun Lahadi ban ci abinci ba baka duma mun abincin na ci ba. Amma daga yau na maka alkawari zan ci. Baby ina da kyautan da zan baka. Na yarda da kai. An baka sunan Promise Gideon Ayuba. Gideon a littafi mai sarki ya je yaki kuma ya ci nasara. Baby ka rama mun mutuwanka don kana son manta ka rama mun mutuwanka. Baby na da kyauta domin ka. Baby ka rama mun. Baby ka san zaka mu. Na rike ka ciki na wata tara baby. Ka sha nono na. Baby na roke ka. Ka rama mu. Ka rama mu. Baby. Duk inda suke. Baby. Ka rama mu. ṣé gbọ́n nǹkan tí arábìnrin yẹn sọ ó ní náà rò kéka mo rọ̀ ọ́ ìwọ ọmọ mi mo fẹ́ kó jà fún mi gbogbo àwọn tó ṣekú pa òun fẹ́ kó jà lórí wọn ó ṣe àdúrà yẹn torí pé ọyàn aya òun ló mú gbogbo ẹ̀ ló sọ lédè Haúsá ló fi sọ pé òun fẹ́ kó jà ìtí wọn fẹ́ fàyọ ń bẹ̀ ló wá yọ àdá ó lò ní ẹ̀bùn kékeré kan tóun fẹ́ fún tóun fẹ́ fi kó fi ṣiṣẹ́ fóun ó wá mú àdá yẹn wá yọ jáde ó wá fún ní àdá gbogbo wọn tó lọ́wọ́ síkù rẹ̀ mo fẹ́ kọ́ mọ́jẹ̀ kó kù kan ó wá gbélé ṣùgbọ́n ẹja máa wò bọ̀ báṣà ṣiṣẹ́ báṣà ò ṣiṣẹ́ ẹ máa wòran ẹ mọ̀ pé mo sọ ìṣẹ̀dálẹ̀ ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọ̀dọ̀ tí wá ń bí àdá àlòkù là máa ń lo ìfọ̀ tá a bá fẹ́ lo àdá fún bóyá arọ́bí àdá tó ti roko orí là máa ń lò Yorùbá wọ́n ní bàdá bá lóko àdá ó bọ̀ àdá ó sùn ilẹ̀ gbọ̀nrangandan tẹ́ ẹ bá ti gbọ́ àyájọ́ yẹn rí tí àdá bá lọ sóko àdá ó padà bọ̀ àdá wàá sùn ilẹ̀ gbọ̀nrangandan bọ́kọ́ bá lóko ọkọ̀ ó bọ̀ ọkọ̀ ó sùn ilẹ̀ gbọ̀nrangandan nǹkan burúkú ni o nǹkan burúkú ni ẹ̀já máa wò bọ̀ àṣà tiwọn nu lọ́dọ̀ tiwa eléyìí tó ti roko orí làwọn máa lò ó sì dédìí ẹ wá má jẹ́ parọ́ kan tẹ̀yìn jẹ tó bá jẹ́ pé bá a ti ń ṣe ìbọ̀ láti lẹ̀ rí àwọn èèyàn kan ò ní kò fìrì wọlé wá pààyàn torí wọ́n mọ ewu tó wà ń bẹ̀ pé kí ni ìléwu àwọn èèyàn kan nígbàgbọ́ pé wọ́n á máa re níta ìwọ̀n wọ́n á máa re ṣùgbọ́n kì í ṣe gbogbo èèyàn ló lágbára àti rí kì í ṣe irú àwọn tí ń kó bọ́n kiri ní ò ní agbára àti ìmọ̀ tán lè fi rí àwọn tí máa báyàn rí náà àwọn alágbára tó wà nínú ẹgbẹ́ awo ni kì í ṣe nǹkan kékeré tó bá fún ọkọ rẹ lóògùn jẹ tí wọ́n bá rò tó bá mọ ọ̀nà tó lè gbégbà ẹ̀mí rẹ ó lọ sí o ẹ̀mí rẹ ó lọ sí gbogbo ń tà sọnù tí wàá bàjẹ́ fi pọ̀ ní sòsáìtì wa lé ní nìyẹn irú ẹ̀ náà ló dé fún pásítọ̀ nílùú Òṣogbo tó gba ojúbọ èṣù lọ nídìí òòṣà Ọ̀ṣun irú kí ló fún ọ ní god kí ló fún ọ ní inú mi ò dùn sáwọn oníṣẹ̀ṣe tí wọ́n ń lọ sí
chọ́ọ̀chì lọ pajá síbẹ̀. Àwa Ọlọ́run ò dá ìran Yorùbá bẹ́ẹ̀. Ọlọ́run ò dá wa báyẹn. Àwọn bàbá wa mọ́nímọ́ní, bàbá wa mọ̀yànmọ̀yàn. Ní ọdún kan ní around 1970s, ìjà kan ṣẹlẹ̀ láàrin ìlú mi Ọba Àgùn àti ìlú Ìkìrun lórí a plot of land tí ò ju just 2 or 3 plot of land lọ. Àwọn èèyàn ti kọ́lé síbẹ̀. Ìkìrun wá ń claim fún àwọn làwọn nílẹ̀ yẹn, kì í ṣe sàwọn náà ní. Ó wá involve Ọlọ́ba Àgùn àná, kì í ṣe lè tó wà bẹ́ẹ̀ lónìí. Tó wá pé tòní ni wọ́n yàn wá jẹ gbé. Tó bá jẹ́ pé Ọlọ́ba Àgùn àná ni ń bẹ lórí oyè, kò tí ì sẹ́ni náà tí wọ́n bí ire tó lè yan, tó lè mú ilẹ̀ Ọba Àgùn mọ́ tiẹ̀ tí ò ní pọ̀, wọn ò tí ì bí. Mi tí ì rí pọ̀nrí ẹni náà. Torí ẹ̀yin dẹ̀ máa ń rò tẹ́ máa fojú di àwọn èèyàn pé kò sí nǹkan máa ń lẹ̀ Yorùbá, nǹkan bẹ́ o, nǹkan bẹ tààrà, tí ì débi tó wà ní, nǹkan bẹ gidi, ìní sọ jù báwọn láàrin wọn. Bàbá yẹn wá sọ fún ọ pé tó bá jẹ́ pé lódodo àwọn náà bá ní ẹni tó ra lẹ̀ yẹn, pé lódodo ọwọ́ ìyẹn tó claim pé ọwọ́ kìrò lòún ti rà á. Mẹ́wàá ẹwọ́ lẹ́ni Ọba Àgùn ló ti ra lẹ̀. Àwọn á ní iye ẹja pàdé lórí ilẹ̀ yẹn tó bá di jọba ìbáyìí. Torí àwọn kankan wà táwọn bàbá wa máa ń fi òótọ́ ọdún ṣe tí wọ́n tún nílò oògùn. Tó jẹ́ pé òótọ́ ọdún ni wọ́n kàrà sún lẹ́ni. Pẹ̀yà àfi tí ìbáṣẹ̀mí ni mo ní ìwọlẹ̀ yìí. Irú ẹ̀ mo mọ̀ dáadáa tó dá mi lójú jù. Tí ẹ bá ṣe tí ò dáa sí mi tí n bá pé ilẹ̀ ò lè ṣú, ìní sọ jù bẹ́ẹ̀ lọ láàrin wọn. Ẹ má pè mí fún kankan tó jọ mọ́ bẹ́ẹ̀ o, mi ní dá yín lóhùn o. Ṣùgbọ́n mo kàn fi ń sọ ni pẹ̀lú òdodo tí ẹ bá lóòótọ́. Tí ẹ bá lóòótọ́ tó yẹ pé jọ́nà lọ́hùn mo tẹ̀lé wọn débi láti ṣe òkú Bọ́lá Ìgè o. Mo wá láti skul mi, mo tẹ̀lé òkú Bọ́lá Ìgè láti Iléṣà títí wọ Ẹ̀sà Òkè kẹ́lẹ́mọ̀. Torí gbogbo ọjọ́ yẹn pátápátá àwa sódẹ̀ fẹ́ kí wọ́n dán nǹkan tí ò dá wò níjọ́ yẹn. Tó bá jẹ́ pé àárí jẹ́ pé orí bẹ́rẹ̀gánì yẹn bùkú mbẹ́ ni, torí mo fẹ́ràn Bọ́lá Ìgè gan. Ẹ má máa fojú dìyàn, ẹ jẹ́ àgbàgbé lórí àárín wọn. Wọ́n fojú dìyàn o. Àwa bàbá yẹn wá sọ fún àwọn tí wọ́n ń jà sílẹ̀ yẹn páwọn làwọn nílẹ̀. Pé tó bá jẹ́ pé lódodo èyí lẹ́bàá nílẹ̀ yẹn já pàdé níjọba ẹ̀ lórí ilẹ̀ yẹn. Ọlọ́ba Àgùn àná ládùúgbò yẹn kò sẹ́ni tí ó mọ̀, ẹ lọ béèrè. Wọn ò yọjú o, nígbà wọn débi ilẹ̀ yẹn wọn ò yọjú. Ṣùgbọ́n ẹni tó ralẹ̀ ọmọ Ìkìrun ni. Ilẹ̀ yẹn ló jẹ́ ti tọ́ba Àgùn. Ó wá claim pé Ìkìrun ló ní, ó fẹ́ ṣe signboard bẹ́ẹ̀ kọ́mù lórí fi ṣe ní àdónò. Tó dá wa lálẹ́ nìyẹn o. Bàbá yẹn wá ṣépè fún ibẹ̀ yẹn, ó dẹ̀ lọ. Láti 70s láti kọ́ ibẹ̀ yẹn, wọn ò kan ilé yẹn dòní. Ògiri yẹn ń yálú lẹ́ni, tẹ́ bá débẹ̀ lẹ́ni ẹ̀ bá ń bẹ̀, inú wọ́n ti sọ́bẹ̀ dàkìtàn. Torí ẹ̀, àwọn oníṣẹ́ ibi tẹ́ ẹ̀ bá máa jẹ́ ká máa mọ̀, aburú yóò máa ṣẹlẹ̀ lọ ni. Àwọn Fúlàní ẹ̀dẹ̀ ń wọ ìmọ̀ Yorùbá púpọ̀, wọ́n mọ̀ wá pé kò sí ní tá a lè dánwò. Wọ́n mọ̀ wá. Ṣùgbọ́n àwọn òbílẹ̀ jẹ́ pọ̀ láàrin wa tó sọ Yorùbá sínú òkùnkùn ayérayé pẹ̀lú àwọn wàhálà àwọn àwàkiwà yìí. Kí pásítọ̀ tó ní àyà gba ojúbọ èṣù lọ, kó máa sọ pé gbogbo ẹbọ tó wà ń bẹ̀ òun gbé mi. Wọn ò tí ì bí ọ, kò ní í pè mí. Kò yẹ káwọn olóòṣà Ọ̀ṣun ṣẹ̀ṣẹ̀ máa lọ sí ìpàgọ́ ọ̀lẹ̀ kan lọ máa pa ajá síbẹ̀ fún rárá o. Ẹ fílẹ̀, ṣé bó ti gbé gbogbo ẹbọ òdí èṣù mi? Ẹ yọ̀ǹda òun àti èṣù. Ẹ wá wò àfitẹ́sù yìí ò bá ní iṣẹ́ tí ń ṣe níbi tó wà yẹn lókù. Torí ọ̀pọ̀lọpọ̀ wọn náà, ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń gbé pera wọn lóríṣẹ̀ṣẹ̀ náà ń bọ èṣù ni wọn ò mọ bí capacity ẹ ti tó. Tẹ́ ẹ bá mọ capacity èṣù ni, ẹ ní gbèjè èṣù. Àṣírí mo gé fún yín lẹ́ni yẹn, òdodo ọ̀rọ̀ bẹ tó kó ronú táwọn èèyàn ní fẹ́ gbọ́. Kò nídìí. Kò nídìí. Ẹni bá máa ń tán pè ní alálẹ̀, ìdí alálẹ̀ ló lọ. Tí ń sọ pé gbogbo kíní ibẹ̀ ń gbé mi. Bàbá tó bí tí bá bẹ lórí ilẹ̀ yóò bá kẹ́dùn.
àti ìyá tó bí mi ní sọ jù bá ń lọ lórí ìkànnì ilé ní títí táfi mọ́ mákọ̀tọ̀ ètò mi wá èmi ti ń tòótọ́ bàbá àṣà. mo gbé mi ọ̀pọ̀lọpọ̀ sọ́mọ̀ mo ti wúlẹ̀ ọlọ́gbà tó àṣẹ ọjà gẹ̀rẹ̀ rẹ̀. àmín. ọ gbọ́dọ̀ tún gbẹ bọ́ mọ́ mo gbé gbogbo ẹ bọ́ mi mo bí òsì mo di ẹ mo mú kí aṣọ ta gbogbo tí a mọ̀ ṣe rí ẹlẹ́dàá ni mọ́ mo ká àlùkò olùbí òrì ẹ yóò gbọ́ àlọ́ ẹ káàdà. àmín. àṣẹ kó gbé mi. àmín. Jésù Olúwa wa. àmín. ó sàdé mi.